èmi rí lákọọ́lẹ̀ pé nǹkan mẹ́ta nǹkan mẹ́rin náà ni èèyàn fi jà sọ́ọ́dún ní àfi darí èèyàn gbogbo ẹ̀ lọ́lọ́run á pé fún mufti àkọ́kọ́ náà ni al-hikma bọ́lọ̀ bá fún yàn ní hikma ọgbọ́n inú orin iṣẹ́ tí èèyàn fi jọ̀gá tí fi jà síwájú ni ọlọ́run náà ti ròyìn bẹ́ẹ̀ náà al-Qur'ani máa yí al-hikmata khayran kathira ẹni ẹlẹ́ẹ̀kejì as-sabr gbogbo ẹni tọ́lọ̀ bá ti yọ̀ǹda àmúmọ́ra kó fi rírí sáláì rí kó fi gbígbọ́ sáláì gbọ́ à ń gbọ́ à ń rí ẹni ó tọrọ sọ ẹni tí ò tọrọ sọ ẹni tí ń kọ́rọ̀ sọ wíwé bó ti máa wí wíwé gbogbo ẹ̀ mọ́ra wọn èyí wọ ẹni tí ń kí lòlò ẹ̀gàn ò pé kí oyin ọmọ dùn ó di méjì tọ́lọ́mù bá ti yọ̀ǹda kéèyàn ní sọ́búrù nínú àwọn irinṣẹ́ tí a fi jọ̀gá ni ẹlẹ́kẹta àlàáfù tọ́lọ́mù bá ti yọ̀ǹda kéèyàn máa lámòtí kúrò tọ́lọ́mù ti ṣe mufti yìí pé ẹlọ́mù ẹ̀fà yìí mú ti ó dára tó máa ta ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni tẹ́rì pé nǹkan mí ní ṣe lẹ́yìn bá abá sì dórí wa mú bí wọ́n ṣe bí kan ó sì tún gbé fún máa jẹ́ ó ti jẹ́ pọ̀ àti yọnu ètí ọ ti jọwọ́ nu wọ́n ti jẹ́wọ́ lọ káyín bẹ́ẹ̀ orí mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àlìjúùdù ètí mufti máa ṣe jù láyé nù kéèyàn ó lè gbogbo àbá èmi ọ̀fẹ́ máa ru iye tí mufti ná lójúmọ́ ní sọ lójúmọ́ kò níye kò ṣeé sí kò ṣeé kà gbogbo tọ́lọ̀ fi yọ̀ǹda fún wa ibi ṣe sàrà ni kéèyàn jẹ́ tọrẹtọrẹ làbá wa sọ ọ́ lórí pé. ìyárìbá àti yẹ̀kú dúlìmọ̀rì òkà ọmọ ńlá. ó ní jẹ́ sọ fún ọbẹ̀ àríbá àti yẹ̀kú dúlìmọ̀rì òkà ọmọ. ìyárìbá àti yẹ̀kú dúlìmọ̀rì òkà ọmọ ńlá. ó ní ká mẹ́rin wọ̀nyí iná lèyàn fi jọ̀gá àti hẹ̀ àti hù kò sí gbogbo orúnà ẹ̀wọ̀n tí wọ́n dá wọ́n máa lọ dídá wọ́n máa pé ṣúrúṣúrúṣúrú káàkiri àti wọ́n sì kí ló dé ìgbà fọlọ́hún kí ẹ̀ ń dààmú kádàrá báyìí àbá yìí ọjọ́ ti lọ. àríbá àti yakudu mọ́rìmù kàwọ́mọ́ fàmọ́ fà tàtí wọ́n dáná yòlá múláwọ́mọ́. máa bá tájú ẹni tí mẹ́rẹ̀ yìí bá ti bọ́ fún ààrí lára rẹ̀. Kàná yòlá múláwọ́mọ́. ọ̀nà kọ̀nà làyẹn àwọn èyí ò fi máa yọnu sí i láà pé ọmọ yẹ̀yẹ́ ni wọ̀ yìí èyí tó wá parí ẹ̀. fọyín kí màá ti wú wọ́n sábúrò fún màá fún wọn. àbánijẹ́ ń sọ fún àpá hekimatu sọ́mà sọ́búrú ó di méjì màá fún wọn. sọ́mà àfún ó di mẹ́ta. wàjú dé.